A kú dédé àsìkò yìí, a kú ìsinmi òpin ọ̀sẹ̀, yóò rọrùn fún wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣọjọ́ àbámẹ́ta tó ṣe ọjọ́ kẹjọ nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu sọ wípé ní gẹ́rẹ́ tí orúkọ àwọn alákòóso tí ó bá òun ṣiṣẹ́ pọ̀ bá ti ṣetán báyìí ni òun yóò lùkòrò rẹ̀ sí etí gbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti wípé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tí yóò ṣe àyẹ̀wò fún wọn yóò gbọ́ lẹ́sẹ̀ kan ọ̀rọ̀ yìí tó jẹyọ láti olúlé iṣẹ́ ààrẹ látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì àti ìbárá ìlú sọ̀rọ̀ tó ń ti ọgbọ́n inú Délé Aláké èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde nílé ọba èyí tó wà nílùú Àbújá lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn èyí tó wà nílé ọba ọ̀hún sọ̀rọ̀ nílùú Àbújá lórí ìdáhùn sí ìbéèrè kan tí àwọn ènìyàn ń sọ wípé ìgbà wo àsìkò wo ni Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí yóò tó yan àwọn alákòóso àwọn tí yóò bá ṣiṣẹ́ pọ̀ lásìkò tí Délé Aláké tó ń fi èsì sí ọ̀rọ̀ náà ló ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó fi ọkàn balẹ̀. Ó ní ọbẹ̀ ọ̀hún kò ní pẹ́ jiná mọ́. Ó ní gẹ́rẹ́ tí Bọ́lá Tinubu bá ti parí gbogbo àyẹ̀wò àti àwọn ènìyàn rere èyí tí ó yàn gẹ́gẹ́ bí alákòóso rẹ̀ ni yóò lùkòrò ọ̀rọ̀ ọ̀hún sí etí gbọ́ àwọn ènìyàn àti orúkọ wọn fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí láti ṣe àwọn ìgbésẹ̀ àti àyẹ̀wò tó tọ́ àti èyí tó yẹ lórí àwọn ènìyàn ọ̀hún. Àwọn àgbààgbà lápá Oke-Oya orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu wípé kò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti bá àwọn agbésùmọ̀mí àwọn adìmọ́ha ogun oníṣẹ́ ibi dúnàádúrà láti lè jẹ́ kí àlàáfíà ó jọba ní orílẹ̀-èdè yìí sí ọ̀rọ̀ kan eléyìí tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Zamfara tó sọ fún Bọ́lá Ahmed Tinubu eyín Malam Yerima Sani wípé kí Tinubu kó pe gbogbo àwọn agbésùmọ̀mí àwọn oníṣẹ́ ibi adìmọ́ha ogun tí wọ́n ń da àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú kí wọ́n jọ jókòó yí tábìlì pò kí wọ́n jọ dúnàádúrà ohun tí wọ́n bá ń fẹ́ kó ṣe fún wọn àwọn àgbààgbà ọ̀hún tó wòye wípé irúfẹ́ gbólóhùn ọ̀hún tó jáde láti ẹnu Yerima tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Zamfara yìí jẹ́ àwọn gbólóhùn èyí tó kù díẹ̀ káàtó tí ò fẹ́ ìlọsíwájú àti àlàáfíà orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí wọ́n ti wá ṣe ìkìlọ̀ fún Tinubu wípé kó má gbìyànjú láti lè sọ wípé òun fẹ́ bá àwọn agbésùmọ̀mí sọ àsọyépọ̀. Àwọn àgbààgbà lápá Oke-Oya lọ́hùn-ún látọwọ́ ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ náà eléyìí tó wá láti ìpínlẹ̀ Benue níbi tó ti ń sọ olóyè Lóbì Ìhàgè èyí tó ń sọ fún Tinubu wípé àṣẹ lọ́ba pa ọba kì í dàbá ó ní Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ó ní agbára tóun ti àṣẹ láti pàṣẹ fún àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n parí ogun àwọn agbésùmọ̀mí àwọn adìmọ́ha ogun tí wọ́n dà àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú lọ́sàn kan òru kan. Ọ̀gbẹ́ni ọ̀hún tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣebí àwọn oníṣẹ́ ibi kan ló kó àwọn tí wọ́n dà àlàáfíà omi orílẹ̀-èdè Nàìjíríà láàmú yìí ni wọ́n kó wọn wọlé láti wá dàbàrú ètò ìbò ọdún 2015 tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún sọra wọn di kànrànjọ́gbọ̀n tí wọ́n sọra wọn di egungun tó há orílẹ̀-èdè Nàìjíríà lọ́ọ̀ fún báyìí. Ó ní ó ti wá tó alùbàtà kan kì í dá orin wọ́n ní àwọn rọ Tinubu láti má ṣe gbọ́ ọ̀rọ̀ tí Yerima sọ wípé kó bá àwọn oníṣẹ́ ibi ìdúnàádúrà bí kò ṣe wípé kó pa àṣẹ fún gbogbo àwọn elétò ààbò orílẹ̀-èdè pàápàá jù iléeṣẹ́ ológun láti jẹ ogun àwọn oníṣẹ́ ibi ọ̀hún run kí orílẹ̀-èdè Nàìjíríà
kó lè gba àlàáfíà àti ìtura kúrò lọ́wọ́ ogun tó ń dà á tó sì ń fi lògbòlògbò. Ọwọ́ àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ o nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní ìpínlẹ̀ Zamfara lásìkò tí àwọn ológun ọ̀hún tí wọ́n wọ ìyá ìjà pẹ̀lú àwọn tí ń jiyàn gbé àti àwọn oníṣẹ́ ibi o. Àwọn ikọ̀ tí wọ́n pè ní Operation Àdárídájì o, àwọn gangan ni wọ́n kòrò ojú òníwọ̀n sì dáríjì àwọn oníṣẹ́ ibi ọ̀hún níbi tí wọ́n ti jọ túrẹ́kẹ́ ìbọn sílẹ̀ nítorí kẹ̀kẹ̀ù ìbọn ọ̀hún tó rọ̀ bí òjò ní ìpínlẹ̀ Zamfara nínú igbó irúnmalẹ̀ kan tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n máa ń sápamọ́ sí o lásìkò tí àwọn ológun ọ̀hún tí wọ́n wọ ìyá ìjà pẹ̀lú àwọn oníṣẹ́ ibi náà ni wọ́n rí àwọn ènìyàn 24 dóòlà kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi nínú igbó irúnmalẹ̀ eléyìí tí wọ́n kó wọn pamọ́ sí o tí wọ́n sì pa àwọn 4 nínú àwọn oníṣẹ́ ibi náà. Ọ̀rọ̀ ọ̀hún tó jáde o látọwọ́ olùdarí ọ̀rọ̀ ìròyìn bára ìlú sọ̀rọ̀ ẹ̀ka iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà eyín Brigadier General Onyema Nwachukwu èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn láti mọ ibi tí iṣẹ́ gbé dúró pẹ̀lú bí àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà bí wọn ò ṣe sùn tí wọ́n wò lójúnà láti pèsè ààbò tó péye o fún àwọn ará ìlú. Olókéré tán ènìyàn 24 ni wọ́n dóòlà kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi ajíyàngbé àwọn tí wọ́n ń dókùnkùn mọ́ àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé 4 nínú àwọn oníṣẹ́ ibi náà ni wọ́n ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ báyìí. Ilé ẹjọ́ májísírèètì kan èyí tó kalẹ̀ sílùú Àkúrẹ́ tí ṣe olúlu ìpínlẹ̀ Oǹdó lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ ni wọ́n ti fi àwọn ènìyàn 2 kan sí ọgbà ẹ̀wọ̀n fún ìgbà tí wọ́n tún ẹjọ́ wọn gbé dìde dúró látàrí ẹ̀sùn kan èyí tí wọ́n kà sí wọn lọ́rùn tí wọ́n jẹ̀bi rẹ̀ wípé wọ́n pa òṣìṣẹ́ ológun ikọ̀ ojú omi kan o ní agbègbè Ìdó-Àní ní ìpínlẹ̀ Oǹdó. Àwọn ènìyàn 2 ọ̀hún Ayọ̀mídé Sambo àti Johnson Adélékè pẹ̀lú àwọn tó kù tí wọ́n ní wọ́n nà pápá bora báyìí o ṣùgbọ́n àwọn 2 yìí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó ló sì rọ́wọ́ tó. Àwọn 2 ọ̀hún tí wọ́n ní wọ́n so pàǹpá pọ̀ láti pa ikọ̀ ológun ojú omi ọ̀hún látàrí àwọn gbólóhùn asọ̀ kékeré kan èyí tó wáyé láàrin àwọn èèyàn náà àti òṣìṣẹ́ ológun ọ̀hún èyí tí wọ́n ṣekú pa. Ní báyìí o ìdájọ́ ọ̀hún tó wá jáde látẹnu adájọ́ májísírèètì náà eléyìí èyí tó sọ̀rọ̀ tó sì yọ kò mọ́ òkúnnú ẹjọ́ náà lásìkò tí olùpẹ̀jọ́ èyí tó rojọ́ tako àwọn ènìyàn 2 ọ̀hún tí wọ́n fà túrútú lọ sílé ẹjọ́ o eyín ìpẹ́tọ̀ ọlọ́pàá Nelson Akitimehin èyí tó ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún tá a wà yìí ní nǹkan bíi aago 8 alẹ́ okùn 20 ìṣẹ́jú o láwọn ènìyàn 2 ọ̀hún ni wọ́n so pàǹpá pọ̀ pẹ̀lú àwọn tó kù wọn tó ti nà pápá bora báyìí lórí gbólóhùn asọ̀ kan èyí tó wáyé o lórí ọ̀rọ̀ yìí pé ológun ọ̀hún ikọ̀ ojú omi èyí tí wọ́n ṣekú pa ó gbé ọ̀kadà èyí tó sì fà á kí ọ̀rọ̀ ọ̀hún kó búrẹ́kẹ́ òkú tó di pé wọ́n na ológun ọ̀hún lánàá títí tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀. Gẹ́gẹ́ bí onídàájọ́ èyí tó ṣe ìdájọ́ ọ̀hún Musa Ali Yunus èyí tó kò rojú sí ìwà tí àwọn ọ̀dọ́ ọ̀hún tí wọ́n wò ló ní irúfẹ́ àwọn ènìyàn báyìí wọ́n yẹ láti fi ìyà jẹ wọ́n lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà àti ti ìpínlẹ̀ Oǹdó ló ní kí wọ́n kó wọn lọ sínú ọgbà àhámọ́ tí í ṣe ọgbà tìmọ́ èyí tó wà ní Olókùta ní ìpínlẹ̀ Oǹdó. Ó sì ti sún ẹjọ́ náà sí ọjọ́ 1 oṣù kẹjọ ọdún tá a wà yìí láti tún ẹjọ́ náà gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní ọmọ orílẹ̀-èdè Cameroon kan rèé obìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Dani Zara òun náà ló tuntun gbé nǹkan ìyàlẹ́nu síta báyìí o fún gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ àti àgbáńláyé pẹ̀lú bí ọmọ obìnrin ọ̀hún ṣe sọ wípé òun náà fẹ́ ṣeré ìdíje o ọlọ́gbọ̀nràngọ̀dàn oníyùnkẹ́yùnkẹ́ adùnmáàdúẹ̀kẹ́ tótó mẹ́lẹ́tò oní wákàtí tí í ṣe 200 wákàtí 200 hours aláìdáwọ́dúró oníyùnkẹ́yùnkẹ́ adùnmáàdẹ́ẹ̀kẹ́ tótó mẹ́lẹ́tò ọ̀hún oní wákàtí ọ̀gbọ̀nràngọ̀dàn o ó ní 200 wákàtí yìí lòun yóò bẹ̀rẹ̀
ní ọjọ́ 17 títí di ọjọ́ 25 nínú oṣù keje ọdún tá a wà yìí láti fi ìtàn lélẹ̀ lágbàńlá ayé. Ó ní ìgbésẹ̀ náà èyí tóun ti kàn sí àwọn àjọ eléyìí tí máa ń fúnyàn ní àmì ẹ̀yẹ eléyìí tí ẹnìkan bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí o, eyín Guinness Record, èyí tóun ti kàn sí wọn tí wọ́n sì ti mọ̀ sí ìgbésẹ̀ náà. Lárábìnrin ọ̀hún ọmọ orílẹ̀-èdè Cameroon ló ti wá fi léde o sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀ wípé ní báyìí o ààyè ti ṣí sílẹ̀ fún àwọn ọkùnrin tí wọ́n dúró tán tí wọ́n tó gbangbásùn lọ́yẹ̀ o tí wọ́n lè ṣe yùnkẹ́yùnkẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti kàn sí òun, nítorí wípé ní gẹ́rẹ́ tí kinní ọ̀hún bá ti bẹ̀rẹ̀ báyìí òun ò ní dáwọ́ dúró. Ó ní bí ọkùnrin bá ṣe ń wọlé báyìí ní kí wọ́n máa kó ọjà kí wọ́n máa jáde o títí di ìgbà tí wákàtí ọ̀hún tí yóò fi pé 200 wákàtí aláìdáwọ́dúró ọlọ́gbọ̀nrọ̀gọ̀ndọ̀ o, nítorí yùnkẹ́yùnkẹ́ ní ṣíṣe èyí tóun fẹ́ fi ìtàn lélẹ̀ fún gbogbo àgbáńlá ayé. tó ẹ̀yin ará o, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní. Lágbára Ọlọ́run, ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Títí dìgbà míì tẹ́ tún máa láǹfààní sí ọ̀tún rẹ̀ aládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà ò nínà wá. Fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.